Tọ́ mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko àti ní ẹ̀yìn odi. Mo kí wa o pé a kú ọjọ́ méjì, bẹ́ẹ̀ ni a kú ọjọ́ mẹ́ta. Ẹ̀ẹ̀dẹ̀ ọdún bí torí bẹ́ẹ̀dẹ̀ ọdún bí ìgbẹ́ nílùú rí. Ṣé gbogbo bí ìlú ṣe rí ṣe kò dọ́dọ̀ wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Ìlú ò ní lè mọ́ wa o, láṣẹ Ọlọ́run. Ìlú ò ní lè mọ́ wa o. Lẹ́ẹ̀kan sí orúkọ tí tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò, tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV. Mo kí wa gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ pé gbogbo ọmọ Yorùbá pátápátá ni olóògùn. Bẹ́ẹ̀ ni, kò sí wòlíì ló jẹ́ ni, àfáà ló jẹ́ ni, tó wù kó jẹ́, tó bá ti jẹ́ ọmọ Yorùbá olóògùn ni ọ́. Torí kò sí bí wọ́n ó ṣe tí wọ́n ó tú ọ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí wọn ò ní bá ẹni tó mọ ewé àtegbò níbẹ̀. Nítorí náà ẹni tí ò bá sì dé oko bàbá ẹlòmíì rí yóò ní kò sí oko tó dàbí ti bàbá òun. Nítorí náà gbogbo ọmọ Yorùbá pátápátá ni mo ṣèbà fún. Olóògùn ni wá lẹ́yìn Elédùmarè ọba tó dá wa. Yorùbá ló tún gbọ́n. Àwọn èèbó gbọ́n jù á lọ, ṣùgbọ́n oníbi tí kálukú ń lo ọgbọ́n àti ẹ̀ sí. Bẹ́ẹ̀ àwọn kan bá máa sọ wọ́n ní ìkà ni àwọn Yorùbá, àwa dúdú là ń fi títí wá ṣe. Kì í ṣe bẹ́ẹ̀, kì í ṣe gbogbo èèyàn ló fi ń ṣe ìkà o. Bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo dúdú ní fi ń ṣe ìkà. Ẹni tó bímọ tí ò mọ ibi tọ́mọ òun ó dé tí wàá ń ṣèkà, àánú ẹ̀ ṣe mí. Orin Saoti kan, ṣé ikú ni àbí kí ni mo pè táìtù fíìmù yẹn, orin ẹ̀ yẹn téèyàn bá ń gbọ́ orí èèyàn ó mọ̀ pé wálé pé gbogbo nǹkan tẹ́lá bá ti ń ṣe tí ò fẹ́ kán bá ń bẹ̀ nǹkan burúkú ni. Ọlọ́run Elédùmarè yóò ṣàánú fún wa. Kí ẹjọ́ mi kó mọ́ pọ̀ 08061408254 ní nọ́mbà tí ẹ lè pè wá sí. Tí wá ní ìbéèrè lórí àwọn àṣírí tàbí sílẹ̀ lè tó ní ìbéèrè nínú tó sọ pé ẹ lè béèrè ìbéèrè lórí ni o, ẹ dákun ẹ mọ́ sí mi gbọ́ o. Ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ni, torí pé ṣe mọ̀ a lè mọ̀ ṣe nǹkan lọ́wọ́ tó yẹ pé kọ́ yẹn yóò mọ̀, ṣùgbọ́n mẹ́sẹ̀jì tá a bá ti rí a reply. Gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ pé tí a bá fẹ́ béèrè ìbéèrè lórí àwọn àṣírí tá a bá fi sílẹ̀, ẹ fọwọ́dù sẹ́yìn. Ìbéèrè báyìí ni mo nílò lórí ẹ. Ẹlòmíì ó pè tàbí ẹlòmíì ó send mẹ́sẹ̀jì, yóò máa ka ohun tó wà náà sẹ́yìn, yóò tún mọ àwa la fi sílẹ̀, ẹ tún wá tún máa kà fún wa rárá. Ẹ fọwọ́dù sẹ́yìn, ẹ béèrè ìbéèrè tẹ́ bá béèrè lábẹ́ tá a bá ti ṣetán a reply yín. Kì í ṣe ti gbéraga, bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó jẹ́ ìbínú, mo bẹ̀ wá. Ṣe mọ̀ gbogbo nǹkan ló ní ìlànà àti ìṣe. Tá a bá ní ká máa fi gbogbo ẹ̀ gbé kọ́ hello, ẹjọ́ mo fẹ́ béèrè lórí kíní ni, hello ẹjọ́ mo fẹ́ béèrè lórí kíní ni, hello ẹjọ́ mo fẹ́ béèrè lórí kíní ni. Kódà àwa gan bóyá lára yé iṣẹ́ títí wa. Mo tún sọ lẹ́ẹ̀kan sí, mo ti sọ nínú fídíò tí mo ṣe ní àsìkò kan lórí àdó atọ́nà tí mo fi sílẹ̀. Tá a bá wò dáadáa a rí i pé ó ní àwọn nǹkan kan, àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé ó rọrùn láti ṣe, àwọn kan wà kì í ṣe pé wọ́n lọ títí, but nǹkan kan mìíràn wà tó jẹ́ pé tá a bá rí ó lè mọ́ ju 5 naira lọ. Ṣùgbọ́n nígbà tẹ́ ẹ̀ bá rí ó ti wọ́n. Nígbà tẹ́ ẹ̀ bá rí ó ti wọ́n. Àwọn kan wà tó jẹ́ pé mi ti máa ń wálé lásìkò àwọn àsìkò kan. So tá a bá ti lò tó bá ti tán, a tún máa dúró dé ìgbà míì ni. So lórí àdó atọ́nà, ẹ dákun gbogbo àwọn tí wọ́n bẹ̀ wá ní iṣẹ́ yẹn, àwọn eléyìí tá a ti ṣe àti pín. Láti ìgbà tá a sì ti pín, a tún ti rí ojúlówó kíní ìmọ̀jàlá yẹn tó jẹ́ ojúlówó tó wá láti ọ̀nà jíjìn tó wá tú àṣírí pé nǹkan kan ń ṣẹlẹ̀ ń bí báyìí àti rí tó dá ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ dúró òun nìyẹn. So mo tọrọ àforíjìn lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin kọ́sítọ́mà wa, mo tọrọ àforíjìn lọ́wọ́ yín, ẹ dákun. Nígbà míì ìṣẹ̀lẹ̀ àwọn iṣẹ́ tá à ń fi sílẹ̀ táwọn wò pé bóyá kíní yìí láyé àwọn bàbá wa, wọ́n máa ń fi láàárín oṣù méjì mẹ́ta wọ́n sì ń kó nǹkan jọ tí wọ́n máa wá díẹ̀. Àwọn ti rélé wọ́n fi síwájú torí pé kó lè jẹ́ ojúlówó. Wọ́n ti rélé wọ́n fi ilẹ̀, wọ́n ti rí tọ̀hún wọ́n fi ilẹ̀. Iṣẹ́ kan wà tó ní ẹ̀dùn àrà nínú. Ẹ̀dùn àrà, a kó ẹ̀dùn àrà, mo ra ẹ̀dùn àrà, mo eléyìí tá a tún rí gbà lọ́fẹ̀ẹ́ gan, mo kó jọ bíi 10 tá a kó jọ, 2 péré lójọ́ original ń bẹ. Ẹ̀dùn àrà wọ́n sì ń pè. So tó bá di pa á lò fúnṣẹ́ àwọn ní kò sí. Eléyìí tá a rà ní 10,000 naira wà nínú ẹ̀dùn àrà tí ì sì sojúlówó.
tí ì ṣe ojúlówó. So mo tọrọ àforíjì. Ẹni tó bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá tó mọ bí àwọn àṣírí ṣe lọ yóò mọ̀ pé n tí mò ń sọ kò sí irọ́ ńbẹ̀. So ẹ dákun, láìpẹ́ láì jìnnà á yanjú gbogbo ẹ̀. Àṣírí tí mo mú wá lónìí òṣólẹ̀ ni, bẹ́ẹ̀ ni, ojúlówó òṣólẹ̀ ni. Ṣé àwọn iṣẹ́ tí mò ń fi sílẹ̀, àwọn iṣẹ́ kọ̀ọ̀kan wà tó bá lọ. Ẹ wo, ẹ jẹ́ kí n iṣẹ́ tí mo post láìpẹ́ tí mo ní ó dáa púpọ̀ tó ní ọ̀pọ̀lọ́, owó, nǹkan irun àṣírí tá a fi sí. Tá a bá ti ṣe tán, àwa tá a bá jẹ́ kínní, ẹ jẹ́ ká lo ọṣẹ yìí. Ọṣẹ yìí tá a bá ti lo sẹ́yìn, tá a ti gbé sẹ́yìn lura láàárín ní ẹ̀yìn ọjọ́ keje tá a bá ti lo sẹ́yìn, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní lo ọṣẹ yìí. Ọṣẹ tí mo mú lọ́wọ́ yìí, tẹ́ ẹ bá lò ó, tẹ́ ẹ ti lo sẹ́yìn iṣẹ́ tí mo fi sílẹ̀ yẹn ti ọlọ́pọ̀ lọ́hùn, tẹ́ ẹ ti lo sẹ́yìn, tẹ́ ẹ wá lo iṣẹ́ yìí lẹ́yìn rẹ̀, iṣẹ́ òṣólẹ̀ ńlá yìí, pẹ̀lú ògo Ọlọ́run ẹ rí gbígbàdúrà lórí ẹ̀ dáadáa tínú ti yín gbódùn pé ṣiṣẹ́ ló jẹ́ báyìí. Bẹ́ẹ̀ ni, ìyẹn bẹ́ẹ̀. Lórí eléyìí tí mo wá mú wá lónìí tí mo fẹ́ kí a gbìyànjú ẹ̀, òun ni mo pè ní òṣólẹ̀ tuntun tí ń jẹ́ bí idán. Mo ti bá iṣẹ́ yìí pàdé lóríṣiríṣi ṣùgbọ́n wọ́n sọ wọn tú dé ìsàlẹ̀ kòkò. Mi ì sọ pé àwọn tó fi sílẹ̀ pé bóyá wọ́n ṣe bákan bákan, rárá o. Bí kálukú ṣe mọ iṣẹ́, bí kálukú ṣe gba iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. N tá dẹ̀ ń pè ní àṣírí ńlẹ̀ Yorùbá, ẹ má jẹ́ ká tanra wa jẹ. Àwọn àgbààgbà kan ní ọ̀nà 16 ni àṣírí kan gbà jáde. Àwọn míì ló jù bẹ́ẹ̀ lọ. Tá a sì ń pè lóògùn tó gùn tí ò lópin ni nǹkan tá à ń pè lóògùn. Ẹ máa bá mi ká lọ pẹ̀lú àṣírí tí mo sọ yìí. Ṣé ẹ rí, ẹ bá mi wá òkété ayọ̀rùnbọ̀ kan. Ṣé ẹ mọ̀ òkété tí wọ́n ń pè ní òkété ayọ̀rùnbọ̀? Láyé ìgbà kan tá a bá pa òkété, tí òkété yìí tá a pa, tá a bá là létí, tá a wá gé àṣẹ tá a jù sínú ihò yẹn, nígbà tẹ́ ẹ bá tún pa ń bẹ̀, yóò wà nílà létí. Ayọ̀rùnbọ̀ ni. Òkété yìí láwà, á wà là láyà, á kó ìfun ẹ̀, á wà jó pẹ̀lú odidi àtàrí kan. Á jó ìfun ẹ̀ pẹ̀lú odidi àtàrí kan, á wà kó mọ́sẹ̀, tá a bá ti kó mọ́sẹ̀, á kó sínú òkè kan. Á wà gé ìlú òkété yìí, á fi sí ní inú. Ṣé bá ti kó gbogbo nǹkan tó wà ń bẹ jáde, á fi sí nínú. Tá a bá ti fi sí nínú, á wà kó gbogbo owó tá à ń ná pátápátá. Owó tá à ń ná yìí, á lọ ṣẹ́ lọ́dọ̀ oníbàárà ni o. Ṣé rí, á lọ ṣẹ́ lọ́dọ̀ àwọn oníbàárà, á wà fi sí, á kó sínú òkété yìí. Tá a bá ti kó sí, á wà wá èso tanápowó, iná tanápowó yẹn yóò jẹ́ 201. Á wà kó sínú ẹ̀. Á wà wá ewé ọ̀là, á kó lé lórí. Tá a bá ti kó lé lórí, á wà wé ní dúdú àti funfun. Á wà jó. Tá a bá ti jó, á rọ sínú sẹ́rẹ́. Tá a bá rọ kíní sínú sẹ́rẹ́ tán, ìdí ẹ̀ ò gbọdọ̀ kanlẹ̀ mọ́. Àtọ̀ṣẹ àti kíní ẹ̀, ìdí ẹ̀ ò gbọdọ̀ kanlẹ̀. 21 days la fi gbé pamọ́ kó tó di lílò. Gbogbo ìgbàkígbà tẹ́ bá dé orí ọṣẹ yìí, tẹ́ bá fẹ́ sẹ́rí sẹ́rẹ́ ọ̀hún, ẹ á pàpọ̀ pẹ̀lú ẹ̀, á fi ẹ̀jẹ̀ rẹ̀ pa lára, á lẹ kíní ẹ̀ mọ́ lára. Ó ti yé àwọn ọ̀jọ̀gbọ́n. Gbogbo ìgbàkígbà lẹ́yìn 21 days tẹ́ bá dé bẹ̀ gbọdọ̀ bẹ̀jẹ̀ lórí ọṣẹ yẹn. Bẹ́ẹ̀ ni, gbogbo ìgbà tẹ́ bá ti wá ń lo iṣẹ́ yìí, ẹ lọ mọ̀ sí sàárà. Ó dáa púpọ̀. Ẹ wẹ́ nìkan fún ní nǹkan tí ó ṣàdúrà fún yín. Tẹ́ wá wo gbígbàdúrà, tẹ́ wo nǹkan tí wọ́n ń pè ní àṣírí. Àṣírí ń bẹ nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Ṣé ẹ rí, wọ́n lẹ́bọ kéékèèké ni mo ń gba láì fúlà. Tó bá fẹ́ dá kò ní dá tó bó ṣe yẹ kó ṣe dá. Bẹ́ẹ̀ ni, àṣírí òun ó dáa púpọ̀. Ṣùgbọ́n ẹ má gbàgbé o, ọṣẹ yìí tí mo sọ fún àṣírí oní ọ̀pọ̀lọ́ tí mo sọ. Àwọn àṣírí tá à ń fi sílẹ̀ yìí, èyí ẹ lò, ẹ mú ẹ̀rí tó dájú, ẹ mú wá. Owó ò ní wọn àwa láṣẹ Ọlọ́run. Àṣírí wa ò ní tú lọ́lá Elédùmarè Ọba. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé ẹ ṣé o.